ẹ káàárọ̀ ẹ̀yin tèmi lágbàáyé, ẹ káàsán ẹ̀yin tèmi lágbàáyé, ẹ káalẹ́ ẹ̀yin olólùfẹ́ mi, ojú òní tì yín. Adẹ́kù ti bàbá wa, ẹ̀gbọ́n wa, àbúrò wa, olólùfẹ́ wa lágbàáyé, àlè láfíríkà nípa àlè Nàìjíríà nìkan àgbáyé ni. Ògògó Táyọ̀ Aizan ọmọ Kúlódò, kọ́lọ́mbà àfọ̀rún kẹ̀kọ́, kọ́lọ́mbà àpà ìṣe wọn rẹ́, ìwà ìtọ́ dojúkọ kó má bàjẹ́, ẹ̀yìn tán fi sílẹ̀. Ẹ̀yin tèmi, ẹ wo àwọn shocking secret tí arákùnrin yìí tí ó gbé jáde ò nípa ikú Ògògó àti bí wọ́n ṣe ń díràgì Fúnkẹ́ Akíndélé. Ẹ ò ní bìlífù ọ̀rọ̀ yìí àfitẹ́bá gbọ́. Ẹ̀yin tèmi, wàhálà ńlá ló ṣẹlẹ̀ báyìí. Ẹ jẹ́ ká gbọ́ látẹnu arákùnrin yìí bí gbogbo rẹ̀ ṣe lọ. Kó má dàrú, ẹ má yẹ parọ́ fún yín. Mo rí kankan lọ́la ìtinú gbé mi tí bá dẹ̀ sọ̀rọ̀ ó máa ṣe kan sí mi gan. Ẹ má yẹ parọ́ fún yín. Èèyàn ibi téèyàn kan ti kú, ibi téèyàn kan ti ń sunkún lẹ́lòmíì ti ń yọ̀ o. Wọn ò ní bá wa ya ayọ̀ káyọ̀ o, ayọ̀ burúkú wọn ò ní bá wa yọ̀ o. A ní sunkún ìbànújẹ́ o, ẹkún ìdùnnú la máa sun láyé wa o. Ó yé yín. Kí ló ń pe lady Fúnkẹ́ Akíndélé? Àmọ́ pọ̀ gẹ́ẹ̀ ló kù. Àmọ́ èèyàn kan wá sọ̀rọ̀ láì fẹ́ máa dájà sílẹ̀. Bóyá kẹfì ní followers ni o, ẹ ti stupid orí yín ò pé ẹ rẹ́ni báyìí sòótọ́ ọ̀rọ̀. Ẹ rẹ́ni báyìí sòótọ́ ọ̀rọ̀. Ẹ mọ̀ bí a ti káwọn fámílì ẹ̀. Ẹ mọ̀ náà. Kí ni kọ́tọ̀kọ́tọ̀ tẹ̀ ń sọ sí online? Ṣẹ́fà kólòsì ni àwa yóò balẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ má dájà sílẹ̀. Ká pààyàn sẹ́gbẹ̀ẹ́. Pásítọ̀ tó wá sí online tẹ́ ń sọ ọ̀rọ̀ tí ò make sense tó yẹ ká gbọ́ lẹ́nu olùṣọ́ àgùntàn tẹ́ ń gbá àwọn èèyàn ṣépè. A ní kán gbé wọn sí lóyìnbó, kẹ́nìbọ̀dì má wá sọ́dún ẹ, kẹ́nìbọ̀dì má ṣe kinní kan, a ní kán gbé lọ́wọ́n gbé lọ, wọ́n ti parí ìwé ẹ̀. Kí ni kọ́tọ̀kọ̀tọ̀ tẹ́ ń sọ bàbá àgbàlagbà? Ṣé Ọlọ́run náà ló Jésù náà ló pè yín àbẹ́ ilẹ̀ pera yín? Ẹ tún wá lọ ń ta sí ọmọ mi. Ẹ ń ta sọ́mọ mi. Prophetess Àánú Olúwa, ògo àgbáyé, ọmọ tó ń ṣí etí fáwọn tí ò gbọ́ràn. Ẹ wá lọ ń ta sí pé kí tọ́mọ yín náà bá reply yín nísìnyí, ẹ máa ní pé ó ń ta yín. Ẹ bá tẹ̀ dájà sílẹ̀ ni. Tọ́lọ́run bá pè yín tòótọ́, tọ́lọ́run ló pè yín. Ẹ ní bọ́ sáfẹ́fẹ́ kẹ́ máa sọkúsọ. Tẹ́ bá yín sòótọ́ rọ̀. Number 2, ìṣẹ̀ṣe làgbà o. Èmi ò lè parọ́ fún yín o. Ẹ wò mí, ẹ wojú mi dáadáa. Ìṣẹ̀ṣe làgbà. Ẹ má fi ìṣẹ̀ṣe ṣeré, ẹ lọlé kẹ́ lọ bẹ̀rẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nídìílé àwọn ìdílé bàbá yín àbí ìdílé ìyá yín, kẹ́ mọ̀ nǹkan tó ń ṣe yín. Èmi ẹni Jésù òṣèyanu o. Mi ò lárọ̀ bí mọ́mọ́ òṣèyanu. Àmọ́ ẹ má fi ìdílé yín ẹ má fi ṣeré o. Ẹ má fi ṣeré o. Ẹ lọ máa bọ̀ nǹkan tó wà lé yín o. Kọ́rọ̀ yín má di gòbé o. Kó má lẹ́ ẹ ti kú tán, tẹ bá ti kú. Ẹ má máa sọ kọ́tọ̀kọ̀tọ̀ sẹ́yìn náà o. God bless my country, Nigeria. Ojú òní tiwa. I love you so much. Bye.